kú lébẹ̀ láǹkárá lé ẹ káàbọ̀ láǹkárá òde ẹn tá àti rí péjọ mẹ́ta làǹkí pé kú ọjọ́ mẹ́ta ẹ káàbọ̀ sórí ètò Ògbẹ̀mìtán reality show Olúwaṣe àkàndé lórí sí ètò yìí ẹ wọ́n kàn fìdílé ẹ kájọ máa fi sí gbéyàwó ọ̀rọ̀ torí pé ọ̀rọ̀ báyìí lọ́mọ ilé ti máa ń jẹ bẹ́ẹ̀ bá gbàgbé ibi tá a ti ń bọ̀ nípa ọ̀rọ̀ ìyá ìjọ tó gba ọkọ ọmọ ìjọ rẹ̀ tó gbà fún ó gbà fún ọmọ rẹ̀ sì wà ní ọkọ. Arábìnrin sọ wípé òun ò lọ ṣọ́ọ̀ṣì níjọ́ Friday mọ́ Sunday tóun máa ń lọ ṣọ́ọ̀ṣì gan ìtìjú lòun máa ń wọ̀ láṣọ. Òun tún lọ mọ́rọ̀ ìlọ bá ìyá ọkọ òun ó ní pé wo tó o bá ṣọ́ra ṣọ́ọ̀ṣì yẹn máa fi dalé yín rú. Ọ̀rọ̀ yìí ń jẹ́ òun lọ́kàn òun ò rẹ́ni tó ń fẹ́ sọ fún tẹ́lẹ̀ òun fẹ́ sọ fún ọkọ òun wà lọ night vigil òun wá pé bàbá lágbẹ́já ilẹ̀ ti mú yẹ kẹ́ ẹ̀ ti dé ẹ̀ tí ì dé ẹ̀yin dà ó ní mo ti máṣọ tí màá wọ̀ lọ síbi iṣẹ́ ẹ máṣọ tẹ́ máa wọ̀ lọ síbi iṣẹ́ ṣé church lè máa ń gbà lọ síbi iṣẹ́ tẹ̀lé ẹ̀yìn ó ní church ló ń gbà lọ lẹ́yìn ok má bínú òun wá rò pé náà ti ń jó lórí òrùlé òun iná ò sì ṣe é fi sórí òrùlé sùn. Onígbà tó di Sunday tó tẹ̀lé olọ́kọ̀ ń múra ó gbé bọ́ọ̀sì kékeré tó máa ń káṣọ sí ó káṣọ síbẹ̀ ó káṣọ bíi mẹ́rin síbẹ̀ bíi kìíní kan ó sàkó síbẹ̀ ó dé zip ó gbé sínú mọ́tò mú ní a ṣé ẹ̀ ń lọ bìkan láti ṣọ́ọ̀ṣì ni ó ní rárá ó lóun níṣẹ́ ni iṣẹ́ bíi ti báwo ẹ̀ sọ fún mi ó ní ẹ̀ mú ní gbèlé church ṣé mo jẹ́ kókó ni gbogbo ohun tí má ti fẹ́ ṣe ni kí n máa sọ fún ẹ torí pé wọ́n ní kóun ní sùúrù kóun má máa bá wọn pariwo bá ní òkè ẹ má bínú bí ọ̀rọ̀ tó ń sọ lóbi ní ẹ má bínú gbogbo ẹ̀kọ́ ni ẹ lè máa sọ fóun àmọ́ ìyàwó yín ni mo jẹ́ ẹ lè máa lọ sí church tẹ̀ pé ẹ̀ ní délé ní lọ́la lọ́túnla káàjọ sùnú lè tẹ̀ wá sọ fún mi ó ní ó bọ́ surgent wọ́n tẹ̀ lóun gbọ́dọ̀ sùn lé ìmọ́jú ní èní Sunday ok o ẹ̀yin ọmọ ẹni sùúrù ò bá ká sọ bọ́ọ̀ sì ká sọ òun kó sínú bọ́ọ̀sì òun wọ́ zip ẹ̀ wá níbo lẹ́ ń lọ kó o gbọ́dọ̀ ló máa ṣègbélé ni ìgbà téèyàn lórí ilé ti nígbélé kí làwọn ọmọ ẹ̀yìn náà ṣe ń lé ẹni ṣe jẹjọ máa lọ ṣègbélé ni o àti ṣeun oníbó ń ṣe wọnú mọ́tò ní pẹ̀lú ọkọ òun pẹ̀lú ẹrù lọ́wọ́ inú mọ́tò lọkọ òun sọ pé kí ló máa ṣe é ganan kí ló mú ẹ báwọn ṣe lọ́nu mọ́tò àwọn sọ pé Bọ́lágbájá ó ga o ẹ fẹ́ lọ ṣègbélé ẹ̀ sọ fóun ṣó ti asáré dì bẹ́ẹ̀ náà nìyẹn ẹ máa fẹ́ lọ ṣe ẹ̀kọ́ tẹ̀ ní sọ fún mi olúwa ni kí ló nígbà pé mo fẹ́ ṣe ẹ̀kọ́ mi ní sọ fún ẹ ṣé wọn ìyá mi ni wọ bàbá mi ni mo bá ní ẹ má bínú ọdún tí mo sọ tẹ̀sí ò ti dìjà bá ní ó ti dìjà ó lóun náà bá ṣe bí ọmọ kékeré náà ti ṣeun kó o mọ̀ kó o máa sọ̀rọ̀ mo bá ní kí ló ṣe ṣí ẹgọ náà kí ló mú ẹgọ náà láti jọ yìí gbogbo tó ń ṣe ṣọ́ọ̀ṣì yẹn orí àmì orí ẹni but mi ò sí láyè tí wọ́n ṣọ́ọ̀ṣì yẹn èmi mo mú ẹ débẹ̀ ọkọ̀ ń ṣe páàkì ni pé ìyá Lágbájá bọ́tà nu mọ́tò mi mo ṣe máa bọ́tà mi lè bọ́tà nínú mọ́tò mi lè bọ́tà nínú mọ́tò mi lè bọ́tà ok ọkọ ń bá drive padà lọ sílé ó wọnú géètì ó bá drag òun bọ́ sílẹ̀ ó ní káwọn ọmọ bọ́lẹ̀ bóun ti ṣe drag mọ́ ọkọ òun kàn gbá wọn létí ó nà òun bíi bẹ̀m̀bẹ́ẹ̀lù ọkọ òun ò nà òun rí tóun ti má rí ọkọ òun ó nà òun bíi bẹ̀m̀bẹ́ẹ̀lù ó nà òun tó wá bọ́ sí mọ́tò ló bá lọ wọ́n wò pé ṣé kóun lọ sí ṣọ́ọ̀ṣì kóun lọ pariwo báyìí ni àbí kóun má lọ pariwo òun bá ní òun ní lọ pariwo òun ní disgrace ara òun òun bá wọlé òun bá clean ara òun òun wọ sùtọ́ náà òun fún àwọn ọmọ òun gbọ́kadà àwọn dé ṣọ́ọ̀ṣì nígbà táwọn dé ṣọ́ọ̀ṣì ẹ má bínú ọmọ kan ló bí o ìgbà táwọn dé ṣọ́ọ̀ṣì òun wá ní òun ṣe service tán òun lọ́kọ̀ òun bó ṣe ń lọ bó ṣe ń bọ̀ òun mọ̀ kọ́kọ́ òun ṣèpèsè ní ṣọ́ọ̀ṣì wọ́n dáná nígbà tó ń dáná kí wọ́n ṣe ní ṣọ́ọ̀ṣì nígbà tó máa tó táìmù tó máa pe ọlọ́pẹ́ onípèsè ọkọ òun bá jáde
ṣe ọmọ mọ́mì tó wà ní ọkọ yìí bọ̀ church tó máa sábà dúró sí òun ló ń gbé pèsè lọ ló ń ṣe lọ ló ń bọ̀ ló ń ṣe ló ń bọ̀ ló ń ṣe kíní kan ọkọ òun. So alàgbà tó fẹ́ gbàdúrà tó jọkùnrin ló bá ní ìyàwó yín dà ẹ máa bọ̀ àtọ́ ọmọ yín kẹjọ wá kúnlẹ̀ lòun wá fi kúnlẹ̀ tì ìgbà tó ń kúnlẹ̀ tì ọmọ náà kúnlẹ̀ bá ń gbàdúrà pàtó gbàdúrà fún wọn tán wọ́n ní kó mú ìpèsè wọ́n ní káwọn náà mú wọ́n ní kó ọmọ náà mú wọn àwọn bá lọ jókòó ó lòun wá ní bàbá lágbájá ṣèpèsè láì tí ì kú òun wá dákẹ́ òun ò sọ kankan nígbà tó parí sáfíìsì bàbá ní mọ́mì mo fẹ́ rí yín o mọ́mì mi mo mọ́kọ mi wá sí ìbàyò èmi mo mú wá síbí èmi ni mo mọ̀ yín látìgbà tí ẹ̀jẹ̀ ti jíṣẹ́ fún mi láàrin gbogbo ìjọ olóko mi ti change wá sílé o ló ti máa ń nà mí o ọkọ mi ò nà mí rí o ẹ wojú mi ọkọ mi ló fún mi ní máàkì yìí o ṣẹ̀ṣẹ̀ wà nù kí n máa bọ̀ wá church kí n mọ́kọ mi dání ni wọ́n mi bá sọ pé ẹ gbà mí o ṣé mi ni wọ́n dé kẹ́ máa jà tẹ́mi ló bá tí wọ́n lọ́wọ́ sí ká má jíṣẹ́ ní sí ní ìgbà kan kókó bí ọmọ mọ́mì tó wà mí bó ṣe wọlé báwọn ṣe wọlé nìyẹn ohun àdáká mi ni ohun àdáká mi ló ń bú mi mọ́mì ibo mi mo ti bú yín ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù Ọlọ́run ni ọmọ mi sọ pé ọ̀rọ̀ tó sọ ewu jẹnu yín lọ mọ́mì bẹ̀rù Ọlọ́run ọ̀rọ̀ tó sọ ewu jẹnu yín lọ máa ń gbà ṣé ẹ̀ ṣí èrè ó dàbí wọn náà ṣí èrè gbàgbàgbà àwọn bá jọ ń jà nígbà tọkọ òun débẹ̀ tọkọ òun èèwù mú ó ná ọlọ́kọ̀ òun ò fẹsẹ̀ náà òun igi pákó ló dà mọ́ òun lórí ó ná fóòsì òun lára gbogbo àwọn tó wà láyìíká ẹ̀yìn mọ́mì ni wọ́n wà àtọmọ wọn alàgbà kan ló sọ pé àbálágbájá ẹ ṣe nǹkan tó dùn òun fáìn ìyàwó yín ṣe bí obìnrin ṣe kéyìn máa pẹ̀lú ọ̀bọ̀já wúrà mọ́mì ò jẹ́ kí wọ́n sọ̀rọ̀ alàgbé má sọ bẹ́ẹ̀ wọ́n máa yí ìdé nǹkan tó mú nǹkan mọ́ra ni òun wá sọ nǹkan kan ó ṣàní kó bẹ òun ní alàgbà ní pé kó bẹ òun ó bẹ òun wọ́n ní kó ń bẹ mọ́mì òun bẹ mọ́mì ó yá jẹ́ ká máa lọlé olóhùn ò lọlé òun nígbèlé bá sọ fọlágbà yẹn pé kò sọ pé fún mi pé òun nígbèlé o àrùn èyí mo tó mọ̀ pé nígbèlé àmọ́ mi ní rárá o àwọn òní kó má sọ fún ìyàwó ẹ o àwọn kan àbẹ́bí mo jíṣẹ́ fún ẹ olóhùn kọ́ ta ló jíṣẹ́ fún ẹ ó lẹ́lẹ́mìí ni èmi kọ́ mo jíṣẹ́ fún ọ ọmọ ọmọ mi náà lẹ́lẹ́mìí o ọmọ wọn náà lẹ́lẹ́mìí o tó padà fẹ́ ọkọ òun o èmi kọ́ mo jíṣẹ́ fún ọ ó dà mí mọ̀ ń paṣẹ́ tí ìbá ṣe pé ní ìsìn yìí tí mo mọ̀ pé nígbèlé ìpèsè tó ń ṣe gan ṣé mo mọ̀ nǹkan kan pa ẹ̀ òun àti àwọn ọlọ́jọ́ ṣe àti ìyá akéde kan onímọ̀ máa kọ́ ẹ má pò ní iye ìwé àwọn ọlọ́jọ́ ṣe iye ìwé ló kówó fún àbẹ́mi ló kówó fún ṣé mo mọ̀ nǹkan pa ẹ̀ ọ̀rọ̀ tó ń bá pè mí sí wọn ò kí ń dá sí o ẹ jọ̀ọ́ o èmi náà nírú ẹ lọ́mọ o mi ní kọ́ mi ọkọ̀ ẹ máa nù ẹ o mi lè ṣe kíní kan o. wọ́n ní wọ́n sọ pé ẹ má bínú máa gbogbo tí bá ti ṣẹ̀yìn ẹ má bínú àgbà ń ṣàbẹ̀ wọ́n ìjọ yẹn wọ́n ní ká máa lọlé ọlọ́kọ mi wá bá wa lọlé ìjọ kejì mi òun ò rọ́kọ òun ìjọ kẹta òun ò rọ́kọ òun ìjọ kẹrin òun ò rọ́kọ òun ìjọ karùn-ún òun ò rọ́kọ òun ọjọ́ Friday torí pọ̀kọ̀ òun ò bá dé tó bá kú báyìí ó máa jẹ́ gbé ní mo ṣe kí lọ́wọ́ ń gbọ́dọ̀ lọ́wọ́ máa kọ́ ti fún un nígbà tó ń débẹ̀ níjọ́ Sunday níjọ́ Friday táwọn lọ ṣe sóòrò nígbà tó ń ti rí òun lọ sọ fún màmá ẹ̀ sọ pé wo church tó mú ọmọ mi lọ tí nǹkan bá ṣe ọmọ mi wà gbà yẹn tí nǹkan bá ṣe ọmọ mi wà gbà church tó mú ọmọ mi lọ tí nǹkan bá ṣe wà gbà wọn ní tí nǹkan bá ṣe ibi tí báwo ṣàkúrò ń bẹ òun ṣáà ń gbàdúrà ìyàkọ òun ò dẹ́wọ̀n lọ torí ìyàkọ òun ti wọ́ọ̀nù òun wà lọ ọ̀dọ̀ Sunday Friday àwọn lọ church nígbà táwọn dé church wọ́n ti ṣe mi ìrẹ́ ọkọ mi ní gbogbo àyíká nígbà tó pẹ́ ọkọ mi dé pẹ̀lú ọmọbìnrin yìí ó bọ́lẹ̀ níwájú mọ́tò kò pẹ́ kò tó 30 minutes ọkọ ọmọbìnrin ṣe dé nìyẹn tó ní o máa da ṣọ́ọ̀ṣì rú lẹ́ni olórí burúkú ìwọ mẹ́yàwó wọn lájọṣepọ̀ wọ́n pè wọ́n ní hòtẹ́ẹ̀lì tó gbé lọ bẹ́ẹ̀ ṣe wọlé ọkọ mi ló ń bá rí yẹn wọ́n bá jọ wò ìyá ìjà wọ́n bá dúró báyìí nígbà tó máa pẹ́ bí ó lè jìyàn sí ni pé owó ló ń fọ́pọ̀ ní owó ló ń fún ọkọ ní information àbí èmi kẹ̀ ṣé mo mọ kó ẹ rí kí ni kò dé bá wọn dá sọ̀rọ̀ rí tẹ́ bá gbàgbé kò dé bá wọn parí ìjà rí àmì mi ò bọ́kọ ẹ sọ̀rọ̀ o
ó fẹ́ dalé òun rú àbí tó bá dalé òun rú tó bá lé òun kó lé ọkọ òun ṣe kíní kan wàá rí ni èmi fẹ́ dalé ẹ̀rú èmi òkè o ó lóun wá dákẹ́ ó náà ti ṣeun ó ní mo dákẹ́ mi sọ nǹkan kan àmọ́ mo ń sunkún sínú torí pé kò sẹ́ni tí mo fẹ́ pé èmi nìkan ni mo wà àárín gbogbo wọn ó lóun wá múra òun ní kò sí wàhálà òun lọ bá ọkọ òun ní ó tiẹ̀ ti wá dáa bẹ́ẹ̀ gbàtàn yanjú gbogbo ẹ̀tọ́ ni ó ti wá dáa bẹ́ẹ̀ ìyá Bólú òun ń gbé lọ sí hòtẹ́ẹ̀lì tó fi wálé mọ́ àbí ọkọ máa ní ṣé okùn ti bẹ̀rẹ̀ orí burúkú ẹ̀ àbí gbogbo ìbá má jẹ́ lóko èèyàn lọ́rùn kò tiẹ̀ lé lóko èèyàn lọ́rùn kò lé ní lọ́rùn ó lè má kó ọmọ òun ọba mu jẹ́ àwọn bá gbàdúrà pàtó gbàdúrà tọ̀tọ̀ ṣe sóòrò tán tílẹ̀ mọ́ òun jẹ́ kílẹ̀ mọ́ dáadáa torí òun kọ́ ló fẹ́ gbà wọn lọ pàtílẹ̀ mọ́ àwọn tó lọ sí sáàdì ilé ọ̀dọ̀ àwọn wọn wà ń bẹ̀ lóun yà sí kéde òun gbéra ó dàbọ̀ kẹ́kẹ́kẹ́kẹ́ ó di ilé nígbà tó wà délé òun àwọn gbé kí ló lè ṣẹlẹ̀ náà nígbà tí lóun náà ọkọ lédi ẹ ti pè wọn ẹ̀ló ṣé ìyá gbọ́dá nìyẹn òun ní òun ni òun fẹ́ rí ẹbọ ọkọ mi èmi ò fẹ́ rí yín o ó ní bó ṣe sọ òun record voice ẹ̀ sílẹ̀ èmi ò fẹ́ rí yín o nítorí wípé orí èmi náà tó wá padà nà ń lé èmi ò fẹ́ rí yín o ní nǹkan tó kò fẹ́ rí yín fún ni pé ọkọ yín yẹn wọ́n ìwà yẹn ọkọ yín fi kú ṣeré ọkọ yín gbọ́mọdù dání ọlọ́run yóò yín tẹ̀ wá kálẹ̀ wá ni ajé bàbá yín pàrọ̀ kò fọkọ yín ni ọlọ́run gbọ́ mo dé mọ́lé yín o àwọn ọmọ kékeré kò ń jagun bí ẹrú ẹ má wọ́ọ̀rì ìyàwó tòun ọkọ yín wọn lọ ń hàn lákà ẹ̀ ní hòtẹ́ẹ̀lì ọlọ́run yàn díẹ̀ ní hòtẹ́ẹ̀lì ọlọ́run jẹ́ díẹ̀ ní hòtẹ́ẹ̀lì ẹ má bínú ṣé mi ni mo lè jẹ́ ṣé mi ni mo bá wọ ìyàwó yín sùn ẹ jọ̀ọ́ nítorí Elédùmarè ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run ẹ má bínú ó lọ́ọ́ máa sọ bẹ́ẹ̀ fún wọn nígbà tó bá kọ́ sí fún un bá lọ bá yàgò wọn bá bẹ̀ wọn ó ní má wò mí ràn ọkọ mi ò wálé mọ́ ọkọ òun ò wálé mọ́ ẹ má wò òun ràn ìgbà tó ń ṣe àbẹ̀bẹ̀ tó ń pẹ̀ gbọ́n kọ̀ọ̀kan kan wá tó ń bọ̀ òun bẹ̀bẹ̀ ẹ̀kọ́ wa sọ pé kò sí wàhálà ń bẹ̀ àwọn máa yanjú ẹ̀ ẹni ìyá kọ̀ wọn ní kò máa lọlé kò má pè mọ́ o kò ní ẹ má bàa sọ kankan mọ́ kò lè máa ṣiṣẹ́ òun kò tó ń bá ti nídìí kò máa bèrè lọ́wọ́ àwọn ọ̀bá lòun ti gbọ́ wọn náà ti ṣeun nígbà tó di ijọ́ kejì tó jẹ́jọ́ Saturday yes ìyá kọ̀ òun lọ síbẹ̀ àti débẹ̀ ìyá kọ̀ òun ní lágbájá kẹrù ẹ̀ àjọ ń lọlé ó ní ilé ò lájọ nù ilé ẹ̀ tó fi ìyàwó ẹ̀ síbẹ̀ tó tọ́jú ìyàwó ẹ̀ tó wá dúró sí ṣọ́ọ̀ṣì kẹrù ẹ̀ àjọ ń lọlé bí ọkọ mi wá sọ fáwọn wípé ilé wo ni òun ò lọlé o ìgbà tó wá ń sọ̀rọ̀ pé òun lọlé kí ni òun máa lọlé ni tí a kò bẹ̀rẹ̀ sí ń pariwo ìyàwó mọ́mí wọn ṣe wá jáde tá ló ń pariwo ń bẹ̀ yẹn màmá ẹ káàsán ẹ má bínú ta lẹ́yìn ọmọ mi lẹ tì wọ́n yín bẹ̀ láti jọ́ ẹ̀ lẹ́jẹ̀ kó lè lọ báyàwó ẹ̀ èmi tí ọmọ yín mọ́ bí èmi ó gbọ́ mọ́mí ẹ̀ nì ẹ̀ mọ́mí mi nìyẹn ìyá wa táni yá yín ẹ ti mú un lájẹ fún wa àbí èmi náà mo wá kọ̀ǹfàmù ẹ̀ ni wọ́n ti mú mi lájẹ fún ẹ òun à primary school wọn mú mi lájẹ fún ẹ òun à secondary school wọn mú mi lájẹ fún ẹ òun à ní university wọn mú mi lájẹ fún ẹ ìgbà tó wá méèkì owó nígbà tó ń kọ́lé lọ́wọ́ mo ní kí n má dààmú rẹ kó kọ́lé ẹ̀tọ́ kó wà òkè náà tó ti wá wà òkè nísìn wọ́n ti wá mú mi lájẹ fún ẹ accepted mo gbà pàjẹ́ ní mí àmọ́ dúró o jésù tọrọ kan fún gbogbo ohun tó bá ṣe fún mi ọmọ ẹ má ṣe irú ẹ̀ fún ìmọ̀ ló fi ń sẹ̀sìn mo yín bẹ́ẹ̀ sọ̀rọ̀ tó òdìdé kó omi tó wà o bọ́ síta tó ní kó wá bọ̀ sára bá mi ó rẹ́ mi lè wọnú chọ́ọ̀chì yẹn ni mo lè wọ́bẹ̀ àmọ́ mọ́ wòrí èmi là jẹ́ ẹ̀rẹ́ àbí èmi lè fẹ́ máa gbé kò sí wàhálà ń bẹ̀ ó ní bí wọ́n ṣe jáde bí màmá ṣe jáde nìyẹn wọ́n ní pé ọba ní màmá kò ṣe bẹ́ẹ̀ ni kókò pé náà jẹ́ fọ́mọ yín a ṣe máa pè náà jẹ́ fọ́mọ yín ṣọmọ yín jẹ́ kókó ni a pè náà jẹ́ fọ́mọ yín bọ̀ ẹ ní sùúrù ó níṣẹ́ tó ń ṣe bó ṣe jókòó yẹn jíbẹ̀ yẹn ó níṣẹ́ tó ń ṣe kò lè dìde kókò tó lè dìde ni á ti wá bá yín ó náà kì í ṣọmọ bẹ́ẹ̀ ṣé bẹ́ẹ̀ lẹ́bi ó yẹ kẹ́ ẹ̀ mọ̀ wọ ẹ̀ náà kò yẹ kí ìyàwó kan wá dàárín èèyàn àtọmọ yín rú sí yín náà ọkọ wa ní ẹ fi wọ́n lẹ̀ ṣe mọ̀ pé táyọ̀gbọ́n àbídì bá ti pàdé ara wọn wọ́n máa ń ṣe kíní kan
lẹ́nu ẹ èmi lálágbára méjì tó pàdé ara wọn kò sí wàhálà ń bẹ. Wọ́n níbi táwọn ti ń sọ̀rọ̀ lọ́wọ́ tí ìyá yẹn ti ń sọ̀rọ̀ lọ́wọ́ bọ́mọ ṣe dé nìyẹn. Nígbà tó dé bá ní mami ẹ wò bá lágbèjà ọkọ ẹ̀ bàbá Bólú bóyá fún mi ní mark bóyá kíkọ́ ọmọ tó ní pé kò lè dìde bó dìde tó wà ní ọkọ̀ ìjàmbá ọkọ̀ bọ́sà ni ibo ló wà ó dùn ẹ́ ó ṣe kíkọ́ kan. Wọ́n ní ìpàkọ́mọ àwọn làwọn wò lẹ́lẹ́lẹ́lẹ́ tó tẹ̀lé ọmọbìnrin yẹn tó lọ. Ìgbà tí ìyá tó lọ sọ fún ìyàwó pé wo ẹsẹ̀ mélòó méjì ti mọ bó ṣe máa ṣe ọkọ ẹ ti lọ àfi kó gbàdúrà pé táwọn fi kú òun báyìí àwọn kan lánàá rẹ̀ báyìí ẹni tó ní pé ń gbàdúrà mi tó dúró sí kókò gbọdọ̀ kò lè dìde ni ó gbọ́ kó wọ́n nà ìyá Bólú tí ì ṣe ìyàwó rẹ̀ wọ́n sáré lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ àti ṣeun ọ̀rọ̀ pọ̀ ní ìwé kọ́bọ̀ mò ń bọ̀ mi ní dáyín lágara.